أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí àjẹǹjẹtọ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbà fánábì tó tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. adẹ̀kíra wa ní kí ọlá akíra wa ní kí ọlá kíkẹ́ ọlọ́run máa bá gbogbo àwa tá wà nílé ayé àtẹni tó gbà fọlọ́run àtẹni tí ò tí ì gbà tó ń ronú àti gbà ọlọ́ba má ṣàìṣe rọrùn fonítọ̀hún láti lè ju pa ẹ̀ láti lè ju ẹsẹ̀ ẹlẹ̀ fọlọ́run Allahumma àmín. níbi àìmọye bíi oṣù díẹ̀ sẹ́yìn ni mo ń pariwo nípa ìkànnú àwọn àáfàá wa tá ń pè wọ́n ní Sheikh Sulaiman Farouk lórí àwọn ọ̀rọ̀ kan tó sọ táwa ń bá wọn fà pé ń tẹ́ sọ ìyá àáfàá ẹ bá wa ṣàtúnṣe lórí ẹ̀. àwọn ọ̀rọ̀ náà dẹ̀ pọ̀ gan tó sọ táwa ń pariwo pé gbogbo ń tẹ́ sọ yìí kò kí ń ṣe tọ́lọ́hún fẹ́ kò ṣe tánà bí fẹ́ ni gbogbo ń tẹ́ ń kalẹ̀ yìí ẹ̀yin àáfàá wa gbogbo ń tẹ́ ń sọ yìí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ànábì ò nífẹ̀ẹ́ sí kò dẹ̀ ń ṣe ara ẹ̀ sìn gbogbo ń tẹ́ ń kalẹ̀ tẹ́ ń sọ yìí ó ta kò sílámù kẹ́ bá wa ṣàtúnṣe lórí ẹ̀. ìkànnì àwọn àáfàá wa yẹn Sheikh Sulaiman Farouk wọ́n wá ṣe ìkànnì àwọn àtúnṣe nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àtúnṣe tó dẹ̀ ṣe yẹn ẹyọ kan náà ìṣẹ́nu gbogbo ọ̀rọ̀ tó sọ o torí ẹlòmíì ò mọ tó sọ nígbà yẹn àtúnṣe yẹn lórí ọ̀rọ̀ tó sọ yìí tó ṣe pé Sọ̀látù Ibrahimiyya kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n fẹ́ gbogbo èèyàn kẹ́kọ́kọ́ àwọn ẹlòmíì ò mọ tí mò ń sọ ń gbà yẹn gbogbo èèyàn ẹ wo ohun tó sọ ń gbà yẹn kẹwàá wo àtúnṣe tó ń ṣe torí pé tá a bá tí ò bá rí bẹ́ẹ̀ tá a bá gbé sí ẹlòmíì ò ní mọ pé wọ́n ti ṣàtúnṣe àyè máa bú wọn lórí ìyẹn àwọn míì tó yìí sọ tó kù tó tẹ́ pé wọ́n ti túnṣe nìkan ló kù tó máa bá wa túnṣe ṣùgbọ́n tó sọ rè wọ́n sọ pé Sọ̀látù Ibrahimiyya kò fẹsẹ̀ rinlẹ̀ ẹ gbọ́ látẹnu wọn kó tó rí pé máa proceed bismillah. nítorí wọ́n fi sígà kan gbé lẹ́yìn pé àsàlátù ní ta àkọ́lí torí Sọ̀látù Ibrahimiyya ni Ọlọ́run ní kí àná Muhammad ó ṣe òun ló sì lọ́lá jù Sọ̀látù Ibrahimiyya yẹn gan kò fẹsẹ̀ rinlẹ̀ nítorí ọba ní Ọlọ́run ní kànáà bí ó ṣe sáà nábì náà ló tún máa sàṣàlátù fúnra rẹ̀ ànábì tó sọ yí pé bà náà ẹ má yìn mí o láti dúpẹ́ kàmá bá ní Israẹli gẹ́gẹ́ bá bá ní Israẹli àti máa ń yin àwọn ànábì wọn yáa ju kó níbi Allahumma salli ala Muhammadin kílẹ̀ mi. باركت على سيدنا إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد أو على محمد. Ànábì wọn ni wí bẹ́ẹ̀ o pé Ọlọ́run musa bá wọn sì kẹ́sìkẹ́ fún ànábì wọn. ànábì wo ya inshallah. وارحم سيدنا محمد وعلى آل محمد. báwọn sàṣà sì kẹ́sìkẹ́ fún ara ilé ànábì wo. وارحم كما صليت على سيدنا محمد. gẹ́gẹ́ pé oṣù kàmá bàrátà على سيدنا محمد. وبارك على وبارك على محمد وعلى آل محمد. وارحم محمدا وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت ورحمت وبارك على سيدنا
إبراهيم في العالمين إنك حميد wọ́n ní ṣe Ibrahim ìtọ́jú ọlọ́tara ṣé Ibrahim ni wọ́n lọ sí Maka wọ́n fẹ́ tàwa. sẹ́yìn ayé náà rí bọ́ ṣe sọ wọ́n ní pọ̀sọ̀ láti Ibrahimiyya yìí o kò fẹsẹ̀ rinlẹ̀ àwọn ọ̀rẹ́ rí tó ṣúọ̀ fún àgbàfàdé ni wọ́n o wọ́n wá náà wọ́n ti wá lọ rẹ́rìí fún nísìn pé yes àwọn rí pọ̀sọ̀ láti Ibrahimiyya ó ṣe kí ni o ó fẹsẹ̀ rinlẹ̀ alihamudulilayi ẹ tún gbọ́ yẹn náà látẹnu wọn kó torí pé èmi fẹ́ sọ̀rọ̀ tèmi fẹ́ sọ gangan torí pé téèyàn bá sọ pé òun ò rí nǹkan nígbà kan àwọn náà mọ tó rí tó fi rí nísìn tọ́lẹ̀ tún láwọn tún ti rí yẹn àwọn náà mọ tó rí tó tún láwọn tún fi rí kọ́lọ̀ bá ẹ̀yin náà gbọ́ látẹnu ọ̀pọ̀ láwọn ti rí sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ bí yà pé yes ó ṣe kí ni o ó fẹsẹ̀ rí lẹ̀ bísímìlà ẹ gbọ́ látẹnu. àsàlátù ló ga àdúrà kékeré ní àsàlátù àdúrà níjẹ́ bẹ́ẹ̀ níta bá ti wá pè ládùúà sígà kò sí sígà tó lè fi gbé wá tọ́ba ní Allahumma salli wa sallimu ala sayyidina Muhammad karim àsàlátù níjẹ́ sí Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih ma hublak àsàlátù níjẹ́ sí tọ́ba yá sí pé níta nábì rí fún àwa sí ni pé sàlátù Ibrahimiyya là nábì ṣe bẹ́ẹ̀ ni àtakò tó rárá kọ́ lẹ̀ fún àmọ́ kò pé a má ṣe mí. bẹ́ẹ̀ni aradisi fún yìí hùn. arákọọlẹ aradisi fún lóòótọ́ ànábì sàlátù Ibrahimiyya ó ṣe ọdẹ fẹ́ ká ṣe kò pé a má ṣe mí kò yẹ kó dìjà lójú ọ̀nà tí agbékalẹ̀ tí ń jẹ́ ojú ọ̀nà ẹ̀sìn. salamu aleykum wa rahmatulahi wa barakatu. sẹ́yìn èèyàn náà gbọ́ látẹnu wọn tó sọ pé àwọn ti rí pó fẹsẹ̀ rinlẹ̀ bó ṣe náà wọ́n rí pó fẹsẹ̀ rinlẹ̀ yìí wọ́n ní pé but ànábì Muhammad ní pé ká má ṣe àsàlátù mi pé a lè ṣe àsàlátù mi wọ́n tún sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn ń sọ ni pé ẹrù tẹ dìlé sọ̀látù lè fà á tì yín yẹn ẹrù tẹ dìlé lórí ó ní agbára ju sọ̀látù lè fà á tì yẹn lọ sọ̀látù lè fà á tì tó wáyé lẹ́yìn 1100 and something years táwọn bí Muhammad ti lọ lẹ́sẹ̀ṣẹ̀ invent yẹ làwọn àfáà tó invent yẹ ṣẹ̀ invent yẹ ń táwọn ń complain lórí nìyẹn pé àti lórí ó ní agbára ó wà nínú jára ó wà nínú tírà ẹ̀yìn Tìjàníyà Sheikh Sulaiman mi ò bú yín o ẹ má ṣì mí gbọ́ o wàláì mi ò bú yín o mi ò dẹ̀ ní personal issue pẹ̀lú yín wàláì mi ò dẹ̀ bínú oore tọ́lọ́wọ́ bá ṣe fún yín mi ò bínú gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá léwu kó ṣe fún yín èmi ò bínú èèyàn o torí mo mọ̀ pé Ọlọ́wọ́ bá tó ń ṣoore fún yàn kò dákẹ́ àti má ṣoore fẹ́ lòmíì bíláì ẹ̀sìn kò dẹ̀ sẹ́ni tó dẹ̀mí sí yín pé máa tákù wọ tí bá yẹ pé ọ̀kan dẹ̀mí sí yín gbogbo ìdáwọ́lé mi kò dojúrú tó yẹ pé ọ̀kan dẹ̀mí sí yín kí máa tákù yín ni kọ́lọ̀ kó dọ̀nà mi rú tó bá jẹ́ pé ọ̀kan dẹ̀mí sí yín kí máa wá tákù yín ni kọ́lọ̀ ń gbé yẹpẹrẹ bá mi kò sẹ́ni tó dẹ̀mí sí yín torí pé nǹkan tí ò bá sínú ẹ̀sìn a máa sọ̀rọ̀ pé kíní yóò sínú ẹ̀sìn ni ok so agbára tó wà nù tíra yìí Tìjàníyà yìí àbí gùrúbùlì àmọ́ ní àbíkí lórúkọ tíra yẹn mo ti gbàgbé lórúkọ tẹ́ ń pè agbára tẹ dìre lórí ó ní agbára ju agbára tẹ lórí ó ní agbára ju capacity Sọ̀látù lè fà á ti lọ ó ti ní agbára ju Sọ̀látù lè fà á ti ó ju Kùránì lọ 6,000 times Sheikh Sulaiman Farouk ẹ bá mi ronú sí nǹkan tí mò ń sọ yìí ṣó ní agbára tó Kùránì ara anything tó bá ti ní agbára tí ẹ pé èèyàn bá ti lè ti lọ gbé àbó wá ti ọ̀rọ̀ ànábì dànù táwa padà wá rí i pé kí níyẹn ò tiẹ̀ wọ́ tiẹ̀ rárá kò tiẹ̀ yẹ ká súnmọ́ nǹkan náà rárá mọ́ ni kò ń ṣe tí wọ́n gbọ́dọ̀ súnmọ́ ń tẹ̀mí sọ nìyẹn pa Sọ̀látù lè fà á ti wò ok ó wà nù tíra Tìjàníyà yín bẹ́ẹ̀ ẹ̀yin sọ pé ẹ ti ṣàtúnṣe ń sìn abayín dúpẹ́ fọlọ́hún pé ẹ sọ pé ẹ ti rẹ́rìí fún Sọ̀látù Ibrahimiyya pé ó fẹsẹ̀ rinlẹ̀ alihamudulilayi Ọlọ́run tó fún yín níyẹn ṣe á fún yín ní yòókù náà ṣe ìyẹn bẹ́ẹ̀
sọ ẹ tún wá sọ pé sọ̀látùlì fàátì ó ju ìrun ọ̀ranyàn lọ ẹ tí bá wa ṣàtúnṣe yẹn o ẹ má bá wa ṣàtúnṣe yẹn náà tó dáyìn lẹ sọ bẹ́ẹ̀ pé sọ̀látùlì fàátì ó ju ìrun ọ̀ranyàn lọ torí tẹ sọ ni tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ àní sọ pé ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ pé sọ̀látùlì fàátì ó ju ìrun ọ̀ranyàn lọ nípa àkòrò pé bó ṣe wà yẹn pé kò sí tó sọ̀látùlì fàátì pé ìfún ìrun ọ̀ranyàn tá à ń kí gan sọ̀látùlì fàátì jù ṣe kí ni o ó jù lọ bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn torí ẹ bá wa wò ó sí ẹ wòye sí ṣáànà bí ló wí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nínú fídíò tẹ ṣe ẹ sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tínú mi dùn sí púpọ̀ ẹ sọ bẹ̀ pé anything tí wọn bá fẹ́ ṣe tí ò bá ti ṣe lára tí ò bá ti lẹ́rìí nínú kùránì kẹrìm tí ò bá ti lẹ́rìí fún nínú àdìtì ànábì Muhammad kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká gbé tìṣẹ́gbẹ̀ very good ẹ gbọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ gbọ́ bismillah. Islam máa ń ṣètò ní kì í ṣọ̀tẹ̀ ètò Islam máa ń ṣe kì í ṣọ̀tẹ̀ ẹ má sọ ẹ̀sìn dọ̀tẹ̀ ẹ̀sìn gbọ́dọ̀ dọ̀tẹ̀ ẹni bá ti ní àgbọ́yé gbogbo nta bá dẹ̀ fẹ́ mú jáde ká mú jáde ní Al-Qur'an èyí tó bá jẹ́ Al-Qur'an àbádìsí ẹ jẹ́ ká dànù ọba dáadáa dẹ̀ lọ́lọ́run àyà kan bẹ Suratu An'am tó fi mọ̀ bọ́lọ̀ nǹkan alẹ́ kọ́ bá mi. Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Ṣẹ́yìn náà Sheikh Sulaiman Farouk ṣẹ̀bẹ́yìn náà fẹ́ tí ara yín gbọ́ pẹ́yìn lẹ sọ bẹ́ẹ̀ pé ohun tí ò bá ti sẹ́rí fún nu súnú ànábì ká gbé jù sẹ́gbẹ̀ kò sọ̀rọ̀ nú ẹ̀ inú mi dùn pẹ́yìn gan fẹ́ni ara yín kọ̀ǹfàmù ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ fọwọ́ ara yín sọ gbà tó bá wá jẹ́ bẹ̀ pé ohun tí ò bá ti sẹ́rí fún nu súnú ànábì o ká gbé jù sẹ́gbẹ̀ sọ̀látùlì fàátì tẹ̀ ń ṣe ṣọwọ́ ọmọ kọ wa ìyẹn àkọ́kọ́ aṣọ funfun tẹ́ ń tẹ́ sílẹ̀ mi ò àtàkì yín Sheikh Sulaiman Farouk wàláì mi ò àtàkì yín mi ò tákù yín aṣọ funfun tó ń táwọn Tìjàníyà ń tẹ́ sílẹ̀ níbo ni ká ṣáwọn sàábé náà ń tẹ́ sílẹ̀ ni wọ́n ń tẹ́ sílẹ̀ inú mi dẹ̀ tún wá dùn ẹ tún sọ̀rọ̀ kan ẹ sọ pé tí wọn bá ti ń ṣe nǹkan kan tipẹ́tipẹ́ tó bá wà padà wá rí aláìsí pé tóun ṣe yìí ò ṣe kí ni o kò dáa kó ní tóun ṣe kí ni o kó turn back ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹni pé tí wọn bá ń ṣe nǹkan pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àbí wàá lẹ́yìn sọ ẹ̀yin èèyàn gbọ́ látẹnu wọn bismillah. ìsàn tó bá rí báwọn Islam ni ẹjẹ́ máa rò lábẹ́ gbogbo ọ̀rọ̀ Islam òun ni kẹ́ ẹ jẹ́ ká máa rò lábẹ́ gbogbo ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ yìí pé kíní yìí o kí ni ó àfẹ́ẹ̀tì Islam kí wàá ní mihraj ọ̀nà àbáyọ wo la wá fẹ́ rí kí ni solution fún ti ṣẹlẹ̀ ojú tẹ̀lé bá wá fi wo nǹkan nítorí ti rí tọ́jà tó wá lórí kọ̀dá mọ́ kéku ó lè tún padà rí kó lọ́dà. Allah. ètò yẹn bá ṣe tó bá kú lé lórí òun ni a fẹ́ gbèdájọ́ lé lórí rẹ̀. sọ ètò yẹn bá ṣe tó rí pé kí ni ìdá àgbà kí ni ọ̀dà àmọ̀tàkù ńgbọ̀jọ́ bá lọ tágbàbá dé àgbálẹ̀dé ọmọ ẹni ọlọ́wọ́ dẹ̀ sọnù torí wọn ò fi àtọ̀ wèrè bí àtọ̀ àfa àwọn fi bí tọ́ba yá yóò rún lé. ẹnjọ́ tí àtọ̀ jẹ́ àfa àjẹni ọlọ́run bá wá ṣẹlẹ̀ padà ọjọ́ orílẹ̀ gbogbo àgbálẹ̀dé tọ́jú erí bá gùn tó wá pé àwa náà la sọ gbogbo eléyìí àwa náà la ti rí gbogbo eléyìí àwa náà la kọ gbogbo eléyìí lẹ àfi ká túbà o tọ́ba wa wò pé a sì wá sọ nǹkan mi ìjọ tá à ń wí ìwọ̀n ojú tá a fi wò ní lónìí a tún ti rí nǹkan mi gbogbo ń tọ́sọ̀ wọn ọlọ́run òwò mọ́. Allahu amma sala. èèyàn fi ń já sí pé àgbọ́yé ìsìlámù. ẹni pé tí wọn bá ti ń ṣe nǹkan tipẹ́ tí ẹ pé kò nǹkan tó ń ṣe yẹn o n tó ṣe yẹn ó ti gbà tó ń ṣe yẹn bóyá gbàjẹ́ pé tó wá padà wá rí aláìsí ó ti wá dàgbà ó wá padà wá rí aláìsí pé ṣáwa náà la sọ gbogbo eléyìí ṣáwa náà la ka gbogbo ọ̀rọ̀ yìí la sọ jáde lẹ́nu wa
ó wá ya ká túbá báyìí o inú mi dùn fọlọ́ tẹ sọ yẹn dàsú pé ẹ ti ń ronú àti túbá ni ẹ bẹ̀ ti ń túbá bọ̀ ẹ̀yin tẹ́bi lè sọ pé ẹ ti rẹ́ẹ̀dì fún Salatu Ibrahimiyya òdodo ni inú mi dùn pé ẹ ti ń ronú àti padà alihamudulilayi n ta fẹ́ náà nìyẹn n ta fẹ́ gangan nìyẹn ẹ ti ń ronú àti padà ẹ̀yin tẹ́ wá sọ owó ọ̀rọ̀ yẹn jáde pé àti ọba tí wàá dàgbà tó padà wàá realize pé àwọn kìíní yóò dá ẹ bá wa ronú sí aṣọ funfun tẹ́ǹtẹ́lẹ̀ náà sẹ́ẹ̀ kò kí ṣẹ̀kọ́ ànábì àwọn sàábẹ́ kọ̀ọ̀kan ò ṣe kò sí sàábẹ́ ànábì mọ́mọ́ kọ̀ọ̀kan tó tẹ aṣọ funfun sílẹ̀ ẹ bá wa ronú sí yẹn náà ọlọ́run dẹ̀ sọ yìí tẹ́ bá dẹ̀ fẹ́ túbá tán ni o kò ń ṣe pé ẹ máa fẹsẹ̀ kan rìnà méjì pé ẹ máa wá ní ẹ máa ṣe ẹ tí ì ṣe ẹ máa kinní kan ẹ wá pé Tìjàníyà pé kò ọlọ́run ò bínú sáwọn Súfí ẹ máa èwo lànà bí ṣe ń bẹ̀ èwo ọlọ́run fọwọ́ sí ń bẹ̀ ọlọ́run ló ní túbú ilà láì taubatan nasuha ẹ túbá ní túbá tó mọ́kànga bọ́lọ́run ṣe sọ nìyẹn ààrẹ buyín àbáyíjà àbúyín àbáyíjà ààrẹ àtàkì yín ara ààrẹ wáṣubú yín àtọrọ káburú báyín ń tẹ bá ń ṣe inú ẹ̀sìn tí ò sí ń bẹ̀ ẹ̀yin náà rẹ̀ tún sọ inú fídíò yìí náà ni o ẹni tí wọ́n bá ṣe kinní kan ẹ̀ ń bá ọ̀rọ̀ pé lọ́sàn-án àwẹ̀ kéèyàn kan máa wá jọ̀sán kó wá ní ọlọ́run láì níyàn òun àbọ̀ ọlọ́run orí òun kinní kan ẹ̀yin náà wá ní irọ́ ń tó jọ pawápọ̀ nìyẹn ẹ̀sìn tó jọ pawápọ̀ yìí ògbúdọ̀ ẹ̀sìn ló jọ pawápọ̀ ògbúdọ̀ ṣe rọ́dọ̀rọ̀dọ̀ nú ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀yin lẹ fẹ́ràn ayé sọ nínú fídíò tẹ́ ṣe yẹn tó wà lórí Nigerian latest Islamic lecture yìí ẹ̀yin lẹ sọ ó dẹ̀ wà lórí àbáwọn media movement post ẹ̀ ní ọmọ ẹ sọ bẹ́ẹ̀ náà pé ẹ̀sìn tó jọ ní kájọ ní pé tó bá ti lọ gbé nǹkan mi wá tí ò sí nú ẹ̀ ní tẹ́ǹtẹ́ láti sọ nìyẹn o tí èèyàn bá lọ gbé nǹkan mi wá tí ò sí nú ẹ̀ ó máa kó dá padà àgbáwọlé ń tẹ́ sọ nìyẹn ẹ̀yin lọ sọ inú mi dẹ̀ dùpẹ́ sọ́jà yìí látẹnu yín ẹ̀yin tẹ́ wá sọ ọ̀rọ̀ yìí jáde ẹ̀yin náà wá kíyèsí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ táwa ń complain wọ́n pe kíní kan ní Salatu Kamali àní tó bá fẹ́ ṣe o tó bá ṣe tẹ́tẹ́yìn Tìjàní àmà ń ṣe ẹ̀wà tó bá ṣàlù aláwọ̀ gbọ́dọ̀ ká Kùránì Kẹ̀rímù tá à ń kà Kùránì Kẹ̀rímù tá a máa ń kà tá a bá ṣàlù àlà à ń fọwọ́ kọ̀ a rẹ̀ ń kà tẹ́ bá fẹ́ ṣe yẹn níbo lẹ ti rí yẹn náà kó dábàá tó bá ka o gbọ́dọ̀ ṣàlù àlà fún kó tó di pé gbogbo àwọn agbára tẹ dì láwọn nǹkan yìí lórí làwa ń sọ pé kò sẹ́ pé ẹ bá wa gbá wọn kiri ìjù lẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ àtàṣọ funfun tẹ́lẹ̀ ẹ̀yin Tìjàníyà kò sẹ́rì fún àtàkùn yín àdẹ̀ bá yín jà àtọ̀rọ̀ ṣubú yín kò sí nǹkan tàbẹ́ gbàánú ṣubú yín kò sí tàbẹ́ gbàánú yẹpẹrẹ yín ọlọ́run ní yẹpẹrẹ yín ẹ̀yin tẹ́ ti gbìyànjú àti tẹ́ ti tọ́nù padà yìí ẹ tọ́nù padà pátápátá ẹ má ṣe súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ yín sí dàdún kú fúnra ẹ má ṣe yẹn ẹ padà ẹ di àlẹ́ sínú àmọ̀nù ni kẹ yí pé kẹ wá dídúró ti súnmọ́ ànábì Muhammad kò ṣe pé àfọ́sí kẹ wá dàrú súnmọ́ o àfọ́sí kẹ wá ṣe súnmọ́ o ṣùgbọ́n ẹ lè máa polówó nǹkan míì nínú ẹ̀sìn káwa máa sọ̀rọ̀ ohun tó fà táwa máa fi sọ̀rọ̀ nìyẹn ẹ̀ ń sọ pé tí ẹ̀kọ́ bá inú fídíò ẹ̀ náà ni wọ́n sọ pé tí ẹ̀kọ́ bá ṣe kankan wàá gbé pamọ́ sínú kọ́nà inú ilé ẹ̀ inú kọ́nà inú ilé onítọ̀hún ni kó onítọ̀hún ti máa ṣe kó máa gbé tó bá fi lè ti gbé ta bí ọ̀rọ̀ Facebook tẹ́ sọ ẹ̀ sọ ń bẹ̀ pé Facebook o tí wọ́n bá ń lo Facebook bẹ́ẹ̀ pé gbogbo tó ń lo technology fún o tó bá dijọ́ gbé dàrí àmọ́ onítọ̀hún máa rí àwọn ẹlòmíì mo láwọn èèyàn tó wá ń text message pé ìdásí pé alámù ní Facebook fún wa ṣáà lè lo Facebook wa lè lo gbogbo àwọn bíi WhatsApp gbogbo àwọn technology tá à ń lò yẹn irọ́ ni a lè lo kò sẹ́ẹ̀rì fúnpá lè lo ẹ̀rí wà fúnpá lè lo látẹnu ànábì Muhammad sallallahu alayhi wa sallam ibi tí wọ́n bá rìn dé ló máa rí dé àwọn Yorùbá sọ pé àìrìn gẹ̀rẹ̀ bóyá àìrìn gbẹ̀rẹ̀ dẹ̀ náà pè ní lóòrá bukí ọ̀kẹ́rẹ́ tó bá wò dáadáa tó tójú bọ gbó
wàá rọ́kẹ̀rẹ́ tó gbọ́ ọmọ pọ̀ wàá tún rí tó súnké àyíbá náà ń pòwe wọn ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ń pa ẹ̀yin tẹ́ mọ̀ wípa ẹ bá mi balance ẹ̀. àdìtì wà fún ẹ lè lo technology ẹ lè lo anything ṣùgbọ́n bó bá ṣe wá lò ló máa àkáǹtì fún tó bá lò ní ọ̀nà àràámù ó máa àkáǹtì fún. Sheikh Sulaiman Farouk mo ìmọ̀ májì tìyẹn wá o pé èèyàn lè lo kí lórúkọ ẹ̀yẹ́kìtì ẹ̀kọ́ kí ọkọ̀ sọ náà. Ànábì Muhammad nínú alamatu sáà sallallahu alayhi wa sallam Ànábì Muhammad sọ pé ayé ò ní ti parẹ́ Ànábì sọ pé ayé ò ní ti parẹ́ o títí báwo la dísẹ́ Ànábì sọ pé ó ń sọ̀rọ̀ pa ohun tó máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn ìgbà Ànábì ń bá bọ̀ Ànábì wá ní sallallahu alayhi wa sallam àdìsí wà ní Tirmidhi o Ànábì ní ayé òní ti pé ayé òní ti parẹ́ débi pé títí di baálé ilé tí ẹ pé a máa tí ẹ pé tó bá lọ táwọn ará ilé ẹ̀ ń ṣe nílé ẹ̀ táwọn ará ilé ẹ̀ ń ṣe tí ẹ pé nǹkan kan á máa rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ fún ayé òní ti parẹ́ àwọn kìíní yẹn máa ṣẹlẹ̀ àbí bóyá wà náà ní tiẹ̀ ni ẹ o àbí kí ó máa bá àwọn ará ilé ẹ̀ sọ̀rọ̀ ní jìnnàjìnnà káwọn ará ilé ẹ̀ máa gbọ́ ní jìnnàjìnnà kọjọ máa bára wọn sọ̀rọ̀ kí ló sọ yẹn technology ó sọ̀rọ̀ pa mobile phone ó sọ̀rọ̀ pa Facebook ó sọ̀rọ̀ pa tactile communication n táwọn bí sọ nìyẹn wọ́n ayé káwọn bí sọ pé ẹ má lò ó ṣùgbọ́n kò ní kẹ́ má lò ó ní kò sọ pé kẹ́ má lò ó kàn sọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ni ànábì tó sọ̀rọ̀ pa aeroplane bó máa pé tó bá dìgbẹ̀yìn ayé sallallahu alaihi wasallam tó bá dìgbẹ̀yìn ayé wọ́n máa lọ gbé kíní kan ìdẹ́ pé mi ìfẹ́ misquote àdìtì yẹn ni ṣùgbọ́n máa sọ Yorùbá mo máa sọ ní ìsọtẹ́ pé ó máa yé wa nítorí àwọn bí sọ bẹ́ẹ̀ ni pé tó bá di nígbẹ̀yìn ayé wọ́n máa gbé kíní kan dìde ó máa tóbi ó máa ní apá gúngùn sọ́tún ó máa ní apá gúngùn sósì á máa gbé àwọn èèyàn káàkiri Ànábì Muhammad sọ ó wà nù àlámọ́tò sáà ẹ̀rọ wò wà ń bẹ̀ Ànábì Muhammad ló sọ Ànábì Muhammad sọ pa aeroplane yìí táwọn bí Muhammad bá fẹ́ ní ká máa lò ló máa sọ yìí tó bá nípa ẹ má débẹ̀ á sọ Ànábì ń sọ̀rọ̀ ń pa òkè àwọn obìnrin lápèjúwe àwọn obìnrin àwọn tó ṣe tàtù Ànábì ní ẹ má ṣe o Ànábì tún sọ̀rọ̀ ń pa pé ibi dandan Ọlọ́run kó máa bá ẹni tó ń lẹ́rù ojúmójú sallallahu alayhi wa sallam Ànábì sọ pé ibi dandan Ọlọ́run kó máa bẹ́yìn obìnrin ẹ̀yìn obìnrin Ànábì ń bá wí bẹ́ẹ̀ o tẹ́ máa ń lẹ́rù ojúmójú tẹ́ ń farun ojú yín tẹ́ ń ṣe pé tẹ́ wá ń tẹ́ntẹ́n Ànábì sọ pé ibi dandan Ọlọ́run kó máa bá yín Ànábì Muhammad ló sọ ìwọ tọrọ yẹn bá ta lára má kọjú mi má ṣe pa àṣà ìrìṣì tuntun ti ń ṣépè fún wa o Ànábì ló sọ bẹ́ẹ̀ o lọ́jọ́ ojúkọ Ànábì Muhammad má wàá ṣe pa àṣà ìrìṣì tún bú wa mi ò bú yín n tó Ànábì Muhammad sọ lèmi ń sọ Ànábì Muhammad tún sọ pé làánà Allahu li wasila wal mustasila ibi dandan Ọlọ́run kó máa bá ẹni tó fi irun kúrun àtẹni tó fi kún tó ń bá fi kún ìwọ yẹ dírẹ́sà Ànábì Muhammad ń bá ẹ wí àwọn ìwà ni wò pé torí pé ká má bàa ṣe èèyàn yìí ká wá àìdí ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ Ànábì tálẹ̀ yín ṣe fẹ́ ẹ̀pù wa ni ṣé ilé ẹ̀pù yàn ẹ tí ẹ̀pù ara yín a máa sọ ìtọ́lọ́run sọ ìtànàbí sọ yẹn a máa sọ àwọn òní wojú yín wò ká tó sọ a máa sọ tábà wá sọ tó bá wù yẹn tẹ̀lé tó bá wù yẹn má tẹ̀lé ni a bẹ̀bẹ̀ kẹ́ tẹ̀lé ṣùgbọ́n tọ́lọ́run sọ ìtànàbí sọ a máa sọ ó wá kù sí lọ́wọ́ kẹ́ gbà ó kù sí lọ́wọ́ kẹ́ má gbà ìtànàbí sọ nìyẹn Sheikh Sulaiman Farouk ntọ́lọ́wọ́n ọba sọ rè tẹ́yìn náà dẹ́ mọ̀ àfààní ẹ gbìyànjú ẹ bá wa amẹ́ǹdì àwọn kìíní ẹ amẹ́ǹdì àwọn ìtókù kò sínú Islam wa ká tí aṣọ funfun tẹ máa ń tẹ́lẹ̀ yẹn kò sí ń bẹ̀ ẹ̀yin náà jẹ́rìí sí pé ká sòdodo má àìdí ẹ̀ dẹ̀ wá sọ́nú ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ sọ́nú ọ̀rọ̀ tẹ́ ń sọ pé tó bá rí ibi tí ọmọ yẹ kú sí má wá broadcast ẹ ń sọnù fídíò yìí náà ni o má máa tú ọmọ yẹ láṣìírí káàkiri má broadcast má tú láṣìírí má sọ sọmọ ìyá mi tẹ pé ṣé àṣírí leléyìí èèyàn tó ṣe fídíò lápèjúwe tẹ̀yin náà ṣe tẹ sọ pé Ọlọ́run ọba ń tọ̀ wá ni tẹ sọnù Kùránì tẹ sọ pé Ọlọ́run ọba tọ̀ wá nínú àyà àrìjálùkọ̀ wá múná alàníṣáì ara àwọn ìdẹ́gbẹ́ bá wa ṣàtúnṣe nìyẹn o Sheikh Sulaiman Farouk tẹsánpọ́lọ́ wọn bá ń tọ̀ wá ní lórí àyà yẹn pé má lò ó bẹ́ẹ̀ tó bá lò ó bẹ́ẹ̀
o ní ètè dèèyàn àìbá rẹ̀ sọ àbí mi mọ bí ìrántí mi fẹ́ miss kóòtù yín ẹ ṣáà sọ pé ọlọ́run ń tọ̀ wá ni lórí àyà yẹn ṣé ńgbà tẹ sọ̀rọ̀ yẹn tó wá post ẹ̀ sórí Facebook tí gbogbo ayé ti wá rí àṣírí wo ló wá wà ń bẹ̀ ṣe ní kọ́nà ni ẹ ṣe ní kọ́nà gbangba lẹ ti ṣe ń tẹ́ bá lẹ ti ṣe ń gbangba àwa máa sọ̀rọ̀ gbangba torí pé àwọn èèyàn máa rí millions of àwọn èèyàn ló máa wò ó tẹ́ bá lọ tó wọ́n yìí máa wò ọ̀rọ̀ bàbá Gani Àgbà wọ́n yìí wò lọ lórí YouTube ọ̀rọ̀ Yusuf Ọlátúnjí wọ́n wò lọ lórí YouTube ọ̀rọ̀ Àyìnlá Ọmọwúrà wọ́n wò lọ lórí YouTube ẹ̀mí orin tó kọ àwọn èèyàn yìí ń gbọ́ lọ wọ́n ń gbọ́ lọ dọ́là ọ̀rọ̀ Barrister orin ẹ̀ tó ti kọ wọ́n yìí ń gbọ́ lọ gbogbo nǹkan tó sọ wọ́n ń gbọ́ lọ dọ́là tó bá wá sọ̀sọ̀kúsọ sílẹ̀ àwọn èèyàn yìí máa sọ̀rọ̀ lórí ẹ̀ yìí tó bá jẹ́ pé òdodo ló sọ wọ́n á máa ṣàdúrà fún ẹ yìí tó bá jẹ́ pé rọ́ ló pa wọ́n á máa ṣépè fún ẹ lọ ni òun làwa ń sọ pé kọ́ má bàa máa ṣépè fún ẹ̀yìn àfa àwa yìí lọ làwa lèmi ṣe dìde pé ẹ wá ẹ má balẹ̀ Ọlọ́run jẹ́ ẹlòmíì wà nú ẹ̀yìn àfa àwa mi ò bú yín o tó jẹ́ pé òun bóun ṣe wà yẹn o ohun tó fẹ́ jẹ lòun mọ̀ kò kọ̀ kẹ́sìn bàjẹ́ lọ́wọ́ ẹ̀ kò tó kọ ohun tóun fẹ́ jẹ ohun tóun fẹ́ jẹ lòun mọ̀ àwọn ẹlòmíì dẹ̀ rí wọn ò ní lè sọ fún kí ló fà á ẹ̀rù ń bà wọn láti sọ̀rọ̀ tó pé táwọn bá sọ̀rọ̀ aburú lè ṣàwọn mi ò aburú wo ló tó yà Ọlọ́run ní jọ̀gbẹ́dà rẹ̀ kí á mọ̀ aburú wo ló ìyàwó ló tó yẹ kò sí ẹ̀pẹ̀rẹ̀ tó ti jọ̀gbẹ́dà rẹ̀ kí á mọ̀ fẹ́yìn ara ayé àgbọ̀dọ̀ wá bẹ̀rù yín káwá máa bẹ̀rù káwá máa wò pa tàbá sọ̀rọ̀ nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí wa kò sí tó lè ṣẹlẹ̀ sí wa kò sí aburú kọ̀ọ̀kan tó lè ṣẹlẹ̀ sí anybody tí ẹ bá wá ń sọ̀rọ̀ ń sìn ẹ máa ní ẹ̀yìn àfa àwa yìí náà ni o ẹ máa mú irọ́ tẹ máa fẹ́ máa jó nípa bí Boko Haram bẹ́ẹ̀ bí Sulaiman Farouk bẹ́ẹ̀ sọ nìyẹn o ẹni rẹ bí Boko Haram ṣe star bó ṣe bẹ̀rẹ̀ ní jọ́sìn rẹ o bí kinní kan ọ̀rọ̀ Boko Haram kọ́ lélẹ̀ ẹ má jó ohun tí ò jọ mọ́ra wọn kẹ́ ẹ jó mọ́ ohun tí ò sí nú ẹ̀sìn àwa ń sọ fún yín ohun tí ò sí nú ẹ̀sìn ẹ yọ kó ń bẹ̀ ọ̀rọ̀ Boko Haram kọ́ ẹ lè bẹ̀sìn Ọlọ́run jẹ́ kẹ wá gbé nǹkan mi wá kẹ wá bí lè pọ̀ bẹ́ẹ̀ a máa fi yín lẹ̀ pé kẹ máa ṣe lọ ẹ̀rọ èyí tó kù tẹ́ ẹ̀ tí bá wa ṣàtúnṣe ẹ bá wa ṣàtúnṣe ẹ̀ àyà Kùránì tẹ kóòtù pé Ọlọ́run ọba ó ń tọ̀ wá ni ẹ bá wa tún yẹn náà ṣe abẹ́yìn ààrẹ bá yín jà àbúyín o ẹ bá wa tún ṣe ẹ bọ́sítà kẹ sọ pé eléyìí náà o tẹ sọ yìí o ẹ lẹ ti sọ bẹ́ẹ̀ pé ẹni tí wọn bá ṣe mistake tó bá padà realize ó lè padà ṣàtúnṣe bẹ́ẹ̀ ni tó tọ́ ni inú wa àwa gan tẹ máa appreciate eléyìí tẹ́ ti sọ yìí I really appreciate inú wa dùn ìfún tẹ́ ṣe yẹn Ọlọ́run ọba máa bá wa kẹ́yìn ju bẹ́ẹ̀ ṣe bó ṣe kẹ́yìn lọ yẹpẹrẹ Ọlọ́run ò ní gbé báyìí kò ní gbé báyìí kò ní gbé báwọn ará lé yín ṣùgbọ́n ẹ ṣàtúnṣe tẹ́ ẹ báyìí ti ṣàtúnṣe eléyìí nínú gbogbo àwọn tá à ń sọ a máa yọ eléyìí kúrò ń bẹ̀ ni o èyí tó kù ayé ń sọ lọ ni o. mo ti yọ kó bẹ́ẹ̀ o mi ò sọ bẹ́ẹ̀ o yìí tí mo sọ yìí ókè mo rí pé mistake mo ṣe ẹyọ ẹ̀ náà kó bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ti rẹ́ẹ̀rí fẹ́lẹ̀ pé Sọ̀látù Ibrahimiyya ó fẹsẹ̀ rinlẹ̀ yẹ kẹ́ bá wa wẹ́rì ẹ bá wa rí ẹ̀rí pé Sọ̀látù Fàtí náà kò lágbára tó kùrá ní 6,000 times irọ́ náà pa ẹ púùfù ẹ̀ fáyé torí ẹ̀yin náà sọ pé ó lágbára ju ó lápẹ́ ládàá Sọ̀látù Fàtí ó ju ìrun ọ̀rọ̀ yàn lọ ẹ bá wa kó jẹ pé ìrun ọ̀lẹ́ pa àbẹ́yẹ ṣe mistake ni yes kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè tẹ́nu ò lè gbé ṣùgbọ́n tẹ́nu bá gbéyàn kí wọ́n tètè padà pé ohun tí mo sọ yìí ní agbára káì inú mi dùn pé iná sọ bẹ́ẹ̀ pé tí wọ́n bá wá sọ̀rọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wá ti wá pọ̀ débi pé ó ti wá ní agbára dé báyìí kéèyàn ya ètò tó ń bá kínní o inú mi dùn pé sọ bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ti ń ronú padà Ọlọ́run bá má ṣàì wá fún yín ṣe Ọlọ́run bá má ṣàì fún yín ṣe o ẹ tẹ̀lé tọ́lọ́run sọ lọ́lọ́run sọ ẹ tẹ̀lé tánà bí Muhammad wí ẹ padà ẹ kúrò níbi tọ́lọ́run lóhùn òfẹ́ ẹ yí padà kúrò bẹ́ẹ̀ tẹ́ bá yí padà ní eré títí wá ariwo tẹ̀mí ń pagọ́ máa dínkù tó tọ́ ni àfàwọn wúwú èèyàn tó kàn fẹ́ máa dá pàtí lẹ́nu kan la máa parí lórí torí ẹ jọ nítorí tọ́lọ́run ẹ bá wa ṣàtúnṣe ẹ Amadu Sọláàtì
mi ò tí ì fi ẹlẹ́ o mo yí bọ̀ abẹ́ o torí pé ìwọ ń pìpì alẹ́ fún ìjìra èmi gan dúró díẹ̀ digbí o mi ò tí ì kú òǹbí mo mi ń gbá rìsáàsì fún ẹ gbogbo ọ̀dọ̀ tó kóòtì mò ń bẹ wá ẹ̀rí mò ń bẹ wẹ́ẹ̀rí lé látò aráfà àti wò báyìí tí rẹ̀ rí èmi ń bẹ wẹ́ẹ̀rí o kò jẹ́ kó rí ẹ pé mò ń bá ẹ wẹ́ẹ̀rí gidi kó yà ètè láì tí kò gbọ́ mò ń bẹ wẹ́ẹ̀rí fún lé látò aráfà tó ṣe o tí wò bá rẹ́ẹ̀rí fún pé o lè ṣe èmi ń bẹ wẹ́ẹ̀rí pé bóyá o lè ṣe táwọn bá ti wá rẹ́ẹ̀rí fún kò lọ kó jẹ́ níta gbangba pé gbogbo tó dálẹ̀ nú ẹ̀sìn yẹn kọ́ lọ foríjì ẹ pé rọ́ndọ̀rọ̀dán ló ṣe kọ́ lọ bàbá ṣáà foríjì gbogbo wa kọ́ lọ bàbá ṣáà yọ́nú sí wa o Sheikh Sulaiman Farouk ẹ bá wa ṣàtúnṣe yìí tó kù Ọlọ́run bá máa fún yín ṣe àní sọ jù bẹ́ẹ̀ lọ lénìí torí pé inú wa rí lè dùn púpọ̀ pẹ́ẹ́ tí ń ronú padà pẹ́ẹ́ fẹ́ bá wa pẹ́ẹ́ tí ń túnṣe bọ̀ Ọlọ́run bá máa fún yín gbogbo yòókù náà ṣe tẹ́ bá kọ̀ tẹ́ bá lẹ́ẹ̀ ní túnṣe tẹ́ bá yarí pẹ́ẹ́ ní túnṣe àní bá yín jẹ̀yà wájú Ọlọ́run ṣùgbọ́n torí àwọn èèyàn tó máa sọnù látara ọ̀rọ̀ tẹ́ ń sọ làwa ṣe dìde pé irọ́ o n tó ń sọ yẹn tọkùnrin Sulaiman Farouk ń sọ yìí ìsọkúsọ ni ìsọkúsọ ló ń sọ làwa ṣe gbọ́dọ̀ dúró láṣẹ gbọ́dọ̀ dúró tì yín o tá a bá dúró tì yín bó ṣe wà Ọlọ́run máa jà wá ń yà gbà kí ló ń wò gbà ọ̀ṣọ́ wà ń bẹ̀ kí ló rí sí ìwọ náà dákẹ́ ojú àwọn àǹfààní àti ẹ̀pọ̀ wọn dákẹ́ tó pa ọpá àwọn nímọ̀ ìmí nímọ̀ ìmọ̀ ọ̀hún lórí ẹ̀ bí ọṣẹ ìmọ̀ ọ̀hún lórí ẹ̀ bí omi ń gbóná bí ó wá dákẹ́ síbẹ̀ àwa náà ń lo uslubu dáwà wo lẹ̀ ń lò uslubu wo ló tún ju eléyìí lọ uslubu wo ló ju eléyìí lọ ẹ máa tọ́ra yín pẹ̀lẹ́ lẹ̀ ń lo uslubu dáwà kan kò sí tó jẹ́ uslubu tó fi ń bẹ̀sìn jẹ́ irú uslubu yẹn lẹ́yìn náà máa fi dojúkọ wọ́n n tó pè ní uslubu dáwà nìyẹn òun lànà bí Muhammad ti ẹ̀sánpù fún wa yẹn ó náà mẹ́ta lẹ́ lè fi kọ̀ọ̀kan ẹ fi ọwọ́ yín kọ́ tábà tó bá kọ̀ kúkú ẹ̀dúró tí wọ́n ànábì ló sọ bẹ́ẹ̀ pé ẹ fọwọ́ kọ́ òun lálákọ̀ọ́kọ́ táwọn èèyàn bá ń ṣàbúrú tó ń bẹ̀sìn Ọlọ́run jẹ́ ẹ yọwọ́ sí wọn òun lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ fẹnu kọ́ uslubu lẹ́lẹ́kejì táwa nìyẹn o ẹ̀yin àfọ̀ oní uslubu onírọ́ tẹ máa ń wáyà kó hánì kọjá ẹ máa tú sẹ pọlọ ní ẹpẹpẹ sẹsẹ pẹ̀lú ikímọ̀ ẹ̀yin ìwọ ẹ wá ṣẹbẹ náà ní kímọ̀ ẹ̀yin tẹ ní kímọ̀ wáyé tẹ bá wọn sọ pé kọ́ yí padà láti jọ ọjọ́ yìí ṣé gbogbo yín dákẹ́ ni àbí ṣé kímọ̀ náà ní dákẹ́ yín ànábì nílẹ̀ kejì kẹfẹ́nu kọ́ ẹ lọ ànábì ní ìyí tó lẹ jù nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyí tó jẹ́ tó yẹpẹrẹ jù tó lẹ jù òun ní kẹfọ kan máa kọ tó bá ń ṣèbàjẹ́ kẹfọwọ́ kọ òun ní highest imani méjèèjì lèmi ń lò mú fọwọ́ mi kọ mú tún fẹnu mi kọ méjèèjì ni mi ò dẹ̀ serve anybody tọ́lẹ̀ gbọ́ ẹ̀ kọ́lọ̀ bàbá ṣàforíjì gbogbo wa a dẹ̀ gbọ́dọ̀ kọ́ ni tá a bá kọ́ a máa dẹ̀ wájú Ọlọ́run ẹ̀yin tẹ́ wá ní ẹ̀ lo uslubu dáwà pé má bá wọn sọ Saheed Shittu ó tiẹ̀ ní uslubu dáwà rárá máa wá wo ẹlòmíì pé ẹwẹ́ tó ní mi ò ní uslubu dáwà kí ni wọ́n ń ṣe nígbà tó ń bẹ̀ sí Ọlọ́run jẹ́ ṣe bó ní uslubu dáwà ṣọ́kàn ló fi ń kọ́ mọ̀nàfíìkì ló pọ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ máa ń táìpù ọ̀rọ̀ yẹn Saheed Shittu ò ní uslubu dáwà tẹ́ máa ń kọ́ mọ̀nàfíìkì ló pọ̀ ní gbogbo ẹ̀yin Ọlọ́run wò yìí bẹ́ẹ̀ ṣe ń wo aburú tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn ìyẹpẹrẹ máa bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ tẹ́ ẹ̀ lè jà sójú ọ̀nà Ọlọ́run Sheikh Sulaiman Farouk ẹ tún sọ̀rọ̀ kan nu fídíò yìí ẹ sọ ń bẹ̀ pé Ọlọ́run náà lè gbèjà òun ni tọ́wọ́n dàpọ̀ nǹkan ni tọ́pìkì tó ń lò yẹn sí fídíò yẹn tó ní lè gbèjà Ọlọ́run irọ́ lè pa irọ́ gidi àyà Kùránì yẹn àbí ẹ mú àyà Kùránì tó ṣe pé lè gbèjà Ọlọ́run wa irọ́ lọ́rọ̀ yẹn àwọn àáfàá wa tó ti lọ nílẹ̀ Yorùbá tó bá àwọn ẹlẹ́bọjà wáyé tó fà àwọn ẹlẹ́bọ lẹ̀ tó lọ ń bẹ́ ẹlẹ́bọjà kò yẹ kó gbèjà Ọlọ́run. a lè gbèjà Ọlọ́run dáadáa lè gbèjà Ọlọ́run wáyé tẹ́ pé nígbà táwọn kèfèrí wá bá Nábì Muhammad tó wá bá Nábì Muhammad tó wá dojú ìjà kọ wọ́n wáyé káwọn ànábì lọ dojú ìjà kọ wọ́n padà ó yẹ káwọn ànábì náà káwọ́ rọ̀ pé a lè gbèjà Ọlọ́run àbá wọn jà o ṣebí tẹ́ káwọn ànábì náà ṣe nìyẹn
àwọn ànábì ò ṣe bẹ́ẹ̀ kọ́ ni wo ọlọ́run ìwọ àtàwọn kí náà porúkú ìwọ àtàwọn màláìkà ẹ̀ jọ lọ bá wọn jà o ń tẹ́ káwọn sàábé sọ fáwọn bí Muhammad nìyẹn ṣùgbọ́n àtàwọn ò sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn máa kú ọlọ́run dẹ̀ ló wúra ẹ̀mí wọn láti lè fi jà fóun òun jà fóun ọlọ́run láti lè fún ọ lálejò náà ọlọ́run nínú láìsítàrá alálìmúmi nínú anfusahum àbí ọgbà kan nínú sọ́ọ̀tù tàbá náà ni ọlọ́run òun ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo òun ra ẹ̀mí wọn kí ọlọ́run ra ẹ̀mí wọn fún sọ́ọ̀rọ̀ láti máa fi wọ́n ṣe tẹ́ǹtẹ̀kẹ́ àdúgbò ni òun ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo fún kí ni o òun fẹ́ fún ọ lálejò náà kọ́ lọ́ fi jà fún wọn ọlọ́run wọ́n máa pa wọ́n ẹ̀yin náà máa pa wọ́n nígbà yẹn àbáyà Kùránì kọ́ ni pọ́kọ́ ọjà sọ́nà tó wọn lọ́hùn àbọ̀lọ́hùn sọ kí àfa ló máa ń kó ti ọ̀rọ̀ yẹn ẹni àfa tó bá sọ pé àlè jà fọ́ lọ́hùn ẹni bọ́ọ̀tì kìlómítọ̀hún ó kàn tiẹ̀ gbọ́dọ̀ lọ gbéjà kó wá ní òun báwọn èèyàn kan jà o ẹni tí ò ṣe ìsìláàmù ó wá yọ gbóngbòtì ọlọ́run òun ẹ̀ ń bẹ̀ ẹni tó bá lóun ò ṣe máa bàjà máa yọ pọ́npọ́ tí kò fẹ́ bàjà tó bá wá bá yín jà nìkẹ́ bá wọn jà tọ́lọ́run sọ nìyẹn tọ́p ànábì gbogbo ogun táwọn bí mọ̀ọ́mọ̀ jà wọ́n wá bá wọn ànábì jà ni ànábì kan lọ bá wọn jà àwọn náà gbógun wá bá wọn ànábì pàwọn fẹ́ bá wọn jà àwọn ànábì náà ṣe wáàsí fún wọn làwọn plan pàwọn máa bá ànábì jà ànábì náà gbógun tiwọn ànábì ò lọ gbógun já anybody àwọn náà gbógun pàwọn fẹ́ bá ànábì jà ànábì náà ṣe bá wọn jà ẹ̀yin wá náà àlè jà fọlọ́hún ń bọ́lẹ̀ ti rí irọ́ lẹ̀ ń pa irọ́ gidi ọlọ́run tún ṣe pé ká jà fún wọn ọlọ́run ọba ọlọ́run ní alẹ́ àdúlùkùm ẹ jẹ́ kí n júwe fún yín alátìjárọ̀ tí lórí òwò kan tún jí kúmínà sábùlẹ̀ alim tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ẹ jẹ́ tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ èyí dẹ̀ sọ pé a gbọ́dọ̀ ẹni ọlọ́run ò ṣe jà fún o ọlọ́run ò ṣe gbèjà o mọ̀nàfìkì àfa mo tún sọ ẹni àfa tó bá jẹ́ mọ̀nàfìkì òun ló máa ń sọ bẹ́ẹ̀ pé a lè jà fọlọ́hún àlèjà fọlọ́hún ẹni àfa tó bá sọ mọ̀nàfìkì ni ọlọ́run ní alẹ́ àdúrà kúmọ̀ láti járọ̀ tí ń tún jíkù mi ní asábùlẹ̀ àlìm ẹ jẹ́ kí n júwèé òwò tẹ́ máa ṣe fún yín tó máa là yín níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ọlọ́run wá ní tu'minuna billahi wa rasulihi ọlọ́run ní ẹ gba ẹ̀mí ọlọ́run ọba gbọ́ ẹ gbà náà bí gbọ́ ẹ ti gbàgbọ́ ẹ tẹ́lẹ̀ ẹ tún refresh ìgbàgbọ́ yín ẹ gbà mí gbọ́ again and again kọ́kọ́ yẹn balance pẹ̀lú ọlọ́run pé yes tọ́lọ́run fẹ́ táwọn bí fẹ́ lamati fúlì ọlọ́run wá ní wọ́n tún jà kẹ wá máa sapá sára kẹ jà sójú ọ̀nà tèmi ọlọ́run kò ń ṣe pé kò yọ sọ́ọ̀dì o kò lọ yọ pópótà gbìyànjú ẹnu ẹ kó máa fẹnu sọ̀rọ̀ sòdodo sójú ọ̀nà tọ́lọ́run kò fáwọn èèyàn tó ń ṣaburú sọ fún wọn pé tó ń ṣe òda òun jà sójú ọ̀nà ọlọ́run nìyẹn jihad fi sabilillah nìyẹn sọ fún wọn pé tó ń ṣe òda kọ̀ fún wọn ẹni tó ń ta ẹ̀rí fún sọ fún pé tó ń ṣe yóò sínú ẹ̀sìn jihad fi sabilillah ní ẹni tó ń fi tó ní òun fẹ́ máa ju ọ̀pọ̀lọ sọ fún pé kó máa ju ọ̀pọ̀lọ nú ẹ̀sìn jihad fi sabilillah nìyẹn ẹni tó ní ká fi bísímìláì dípò ọ̀fọ̀ sọ fún pé kó má fi bísímìláì dípò ọ̀fọ̀ jihad fi sabilillah nìyẹn ìkọ́nù àwọn àfáà wa Sheikh Habibu torí pàdé bí wọ́n mọ̀ bẹ́yàwó ẹ̀sùn nígbà tó ń ṣe nǹkan oṣù pé táwọn kà nínú sọ̀rí Buhari nìyẹn dìde kó sọ fún wọn pé n tó ń ṣe pé n tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ jihad fi sabilillah nìyẹn n tó ń pè jihad fi sabilillah nìyẹn ọlọ́run wá ní bí àmúwálì kùm pẹ̀lú ọ̀rọ̀ ẹ tó bá lówó náà wú ẹ̀sẹ̀ sìn púpọ̀ náà àwọn àfa wa kọrin wọn ní nọ́ọ̀fẹ́sì wọ́n ṣàfẹ́ máa gbà wọlé ni fi sabilillah ẹ̀ ní tìjú ara ẹ̀yin ò náwó tí fọ́lọ́hún kẹ́ mú owó yín kẹ́ máa ná fọ́lọ́hún ẹ̀yin fẹ́ máa gbà wọlé ni àwọn àfa wa máa ń gbowó wọlé ni àwọn ò náwó jáde wọ́n tún já ìdúná fi sabilillah bí àmúwálì kùm pẹ̀lú ọ̀rọ̀ yín àwọn sàábẹ́ ń gbé owó tí wọ́n lọ sójú ọ̀nà tó lọ́hùn ni ẹ̀yin mú owó tí ẹ̀yin fẹ́ ra mọ́tò olówó ńlá ẹ̀ ń ra mọ́tò bọ̀gìnì ẹ̀ ń kọ́lé ńláńlá ebi ń pa àwọn mùrídì yín ẹ̀ tọ́jú wọn ebi ń pa wọn wọ́n sáré tẹ̀lé ilé ìbí ajá ìmí ò rí jẹ kò rí mu
ìmí ò rí jẹ kò rí mu ìmí ò rówó lé san wọ́n wá ń wojú yín pé àṣewù ẹ ṣàdúrà fún wa ẹ ṣàdúrà fún wa tó ń sọ fún yín pé àṣewù ẹ ṣàdúrà fún wa wọ́n wá tọrọ owó lọ́wọ́ yín ni wọ́n wá bá yín pé kẹ́ ṣàdúrà bùkátà àwọn tó lè yẹn ni kẹ́ bá wọn bíá ànábì ò ní ṣe bẹ́ẹ̀ ó máa bí àbùkátà tó bá wà lọ́wọ́ ẹ̀ á fi bí àbùkátà wọn ni á fi bí àbùkátà wọn ni gbogbo ẹ̀yin àfa àpapọ̀ ni mò ń bá wí o mi ò bá ṣe Sulaiman Farouk nìkan wí o gbogbo ẹ̀yin àfa wa ni mò ń bá wí lápapọ̀ ẹ̀yin máa ń fẹ́ gbowó wọlé ni ẹ̀yin òun fẹ́ ná jáde watujahiduna fi sabilillahi bi amwalikum ẹ wá máa gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run Ọba pẹ̀lú ọ̀rọ̀ yín pẹ̀lú owó yín pẹ̀lú làákàyè yín gbogbo tọ́lọ́run Ọba bá fún yín ẹ máa nà sọ́dọ̀ Ọlọ́run bí amwalikum Ọlọ́run wá ní wa anfusikum ẹ tún gbẹ̀mí yín sílẹ̀ ẹgbẹ́mi yín sílẹ̀ kẹfẹ̀mí yín máa jagun yẹn kẹfẹ̀mí yín máa ṣègbìyànjú yẹn kẹṣẹ́ pẹ̀lẹ́mi tó mọ́ kẹgbẹ́mi yín lẹ̀ kẹ máa pariwo pé ntọ́lọ́run fẹ́ rè tánà bí fẹ́ rè kẹ máa pariwo kiri bẹ́ẹ̀ kẹ dìklíà pé ntọ́lọ́run fẹ́ rè tánà bí fẹ́ rè kẹ́dẹ̀ máa ṣàfọ̀mọ́ ẹ̀ kọ́kàn yín mọ́ pẹ̀lú tẹ́ ń ṣe bí amwalikum wa anfusikum pẹ̀lú ọ̀rọ̀ yín pẹ̀lú ẹ̀mí yín Ọlọ́run wa ní zalikum khairun lakum dájúdájú eléyìí ló lóore fún yín in kuntu ta'lamun tó bá jẹ́ pé ẹ mọ̀ ni yaghfir lakum sunubakum máa pa gbogbo àwọn àṣeyín rẹ máa gbogbo amọ̀kànga ṣáyà Kùránì kan yẹn Ọlọ́run ní kẹ gbìyànjú sójú ọ̀nà tó wọ́ Ọlọ́run kẹ jà sójú ọ̀nà tó wọ́ Ọlọ́run àfa kan wá ń sọ pé a lè gbèjà Ọlọ́run mọ̀nàfìkì àfa ló máa ń sọ bẹ́ẹ̀ mọ̀nàfìkì ló máa ń sọ bẹ́ẹ̀ ní ìpè yín mọ̀nàfìkì Sheikh Sulaiman Farouk o tọ́pìkì tó ń sọ kínní yẹn pé ṣe a lè jà fún Ọlọ́run a lè gbèjà Ọlọ́run ní ká gbèjà òun mùsùlùmí tó bá sọ pé a lè gbèjà òun mọ̀nàfìkì gidi ni kọ́lọ́ba máṣá ìṣàánú wa o kọ́lọ́ba máṣá ìyọnu sí wa ń tà ń sọ àwáyé sọ lọ ní o àwọn èyí tó kù ẹ bá wa parẹ́ ẹ bá wa pa ojú ẹ̀ dè pé eléyìí náà tí mo ṣe mistake ni kọ́lọ́ba máṣá ṣe nírọ̀rùn fún yín kọ́lọ́ba máṣá ìyọnu sí yín máṣá ìyọnu sáwọn aráalé yín gbogbo ìdáwọ́lé yín gbogbo ìdùnnú tẹ́ ń wá ọlọ́ba máṣá ìfún yín Ọlọ́run ní bínú sí yín Sheikh Sulaiman Farouk gbogbo ìdáwọ́lé yín ọlọ́ba máṣá ìjọ bọ́ sí dáadáa o gbogbo tẹ́ ń tọrọ níwájú Ọlọ́run pé torí kò sẹ́ni tí òun ló kan oore lọ́dọ̀ Ọlọ́run ọlọ́ba máṣá ìfún yín máṣá ìfáwa náà àtọrọ ṣubú yín àtọrọ yẹpẹrẹ kó bá yín tí bá ń tọrọ yẹpẹrẹ kó bá yín ọlọ́ba máṣá yẹpẹrẹ mi ṣùgbọ́n mi ò tọrọ yẹpẹrẹ kó bá yín òdodo ọ̀rọ̀ Ọlọ́run lèmi ń sọ mo dẹ̀ gbọ́dọ̀ máa sọ lọ ni èmi ò ní dákẹ́ kò dẹ̀ sẹ́ni tó lè dì mí mú lẹ́nu pé kí n dákẹ́ àfọ Ọlọ́run ọba dẹ́dà nìkan ló lè stop mi torí ẹ̀ mò ń sọ lọ ni o èmi ń sọ lọ ni èyí tó kù ẹ ti mú ẹyọ kan kúrò ńbẹ ẹ bá wa mú gbogbo yòókù kúrò ńbẹ lọ́wọ́ kan kákú kúrò ńbẹ kẹdẹ padà sójú ọ̀nà sọ́dọ̀ tọlọ́run kẹ padà sọ́dọ̀ ànábì tó Ọlọ́run kọ́ ló dá Tìjàní alẹ̀ òun kọ́ ló dá Kọ̀dìrí alẹ̀ òun kọ́ ló dá Sàsàlí alẹ̀ òun kọ́ ló dá Sàmbàdàdíyà àbí kílẹ̀ máa ń pa àwọn tó kù yẹn òun kọ́ ló dá gbogbo ẹ̀ sílẹ̀ èyí tó dálẹ̀ ní ká ṣe kọ́lọ̀ bá má ṣe ṣe rọrùn subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fasalam alaikum wa rahmatullahi wa barakatuh.